dákun tuntun ní ìmọ̀ pé torí. Màmá ọ̀rọ̀. Wọ́n sáré ṣe wọ̀nyẹn fún yín sísì. Àbí kí ni kò sáré fún yín wá? Àìrọ̀ bá sábà bẹ̀rẹ̀ máa bá wọn sọ̀rọ̀ dákun. Kò lọ fún ọmọ sáré ṣe fún yín méjì ọ̀rọ̀ wá fún yín ẹ̀ máa lọ lẹ̀. Mẹ́jọ náà fọkàn mi kàtá kí ni ń dá ọkùnrin rẹ̀ gọ̀tùgọ̀tù. À ń sunkún. Ṣé ẹgbẹ́ ọ̀gbọ̀n ọba ọba yìí sísì? Ẹ dákun tàrí ẹ má bínú mo fọ lédùmarè rẹ̀ bẹ̀ yìí o. Ẹ dákun ṣe kí ló dé ìyá dáadáa? Ó sì rẹwà ju kí ló dé? Bàbá ayé máa yín ti bàjẹ́ mẹ́. Mi gbálẹ́ lọ́wọ́ ẹ̀. Mo dẹ̀ sọ owó di mo sọ fún bó kí á ti kà lọ́wọ́ mi o. Ẹ̀dá wo lẹ́jì kì í sọ̀rọ̀ náà lọ́wọ́ ò lẹ́jì kì í sọ̀rọ̀. Kó sì lẹ́nu. Wọ́n gbálẹ́ lọ́wọ́ máa yí ẹ̀dẹ̀ sọ fún Àní ètùtù bá a fẹ́ sọ̀rọ̀. Kí lè tutù wọ́n ṣe pẹ̀lú ọ̀rọ̀ ilé? Wọ́n ń tọrọ ilé ọ̀tọ̀ lè tutù. Kí ló ti jọra wọn? Mo máa yí ẹ̀dẹ̀ sọ fún mi pé ilé yìí ó da ó wà òkè. Wọ́n á sun jókòó bẹ́ẹ̀ ilé wa ń pa ìwọ lọ gbé kíọ̀sì fún mi. Kíọ̀sì ló gbé fún mi nílé o. Wọ́n á sun jókòó bẹ́ẹ̀ bolé wa ń pa ìwọ gbogbo ẹ̀ wá ń dún wọn mi létí mo rọrùn sùn. Wọ́n dé ìbà yín sí ẹ lọ sọ fún mi pé ojú tèmi jọ ọmọ gidi jọ tèmi wá ṣé mo kí ṣe ọmọ gidi báyìí lójú yín. Ọmọ gidi ni ọjà rè wọ́n dá lórí rẹ̀ ló burú. Ọmọ àtàtà ni ọ́, ọmọ alálùbáríkà tí ò fẹ́yàn jẹ òun ni ọ́, ó bọ̀ ọ̀gbálẹ̀. Gbálẹ́ lọ́wọ́ ẹ̀ nìyà. Kí á ti kà ẹ gbọ́ bó lọ̀rọ̀ ti jẹ́. Gbà tá a dífá. Ẹ dífá là àbẹ́ ẹ fẹ́ dífá díyà. Kí ló ń sọ kí ló ń sọ nísìn? Wọ́n jọ̀rọ̀ pé ọgbẹ́lẹ̀ kíọ̀sì fáwọn. Ṣé wọ́n ní ẹ̀dìdẹ ni? Èmo ní ìpínlẹ̀ lẹ́wà. Ṣé wọ́n ní ẹ̀dìdẹ? Ọ̀rọ̀ mọ́ kò bá yí kò ṣe dẹ́yìn ṣe dáadé. Ìyá dákun kí lẹ fẹ́ gangan báyìí nísìn? Mo fẹ́ gbowó mi. Wọ́n lè gbó màá wèrè máa ní kó bá yí wọn jẹ́ sí kó fi lọ́wọ́ mi. Ṣé rí bóyá kẹ́ ẹ̀ ná díẹ̀? Ṣé rí ọmọ ìṣòwò mi ná ṣé ìwà wèrè kọ́ lọ wù ní? Ṣé ìwà wèrè kọ́ lọ wù ní? Ṣé bá jẹ́ fọ́pá kó máa létí? Kéètì rẹ̀ sí tẹ́ bá ti pé ìyẹn go ti pé ìkúnlẹ̀ abiyamọ. Ṣé rí ilé yín irú ilé wo gangan lẹ fẹ́? Èmi gangan lèmi ń ṣe kíátíkà. Sọ̀rọ̀ mi irú ilé wo gangan ni ẹ fẹ́ tó ń fi gba owó lọ́wọ́ yín? Èrúmù ni mo sanwó fún wọn náà. Èrúmù? Èrúmù pé mo sanwó fún wọn. Ẹ ti tún fún lówó? Ó lè gbowó kíátíkà lọ́wọ́ mi. Ẹ mọ̀ kú sẹ́ẹ̀. Bó lẹ́ ti sọ̀rọ̀ ọmọ nísìn? Ọba wa ilé mi. Àbọ̀ ìyàwó ta ni tọba sọ ọ́ wọ́n ọ̀hún sì jọ ọ̀họ́ gbòǹbì. Tí ọba sọ ọ́ ẹ dákun ṣe rí òfin Elédùmarè bẹ̀ ọ́. Ọlọ́run ó pọ̀n ọ́ lé. Torí Ọlọ́run lé sùúrù dọ̀túnla. Ọ̀túnla àmì rè gbà yín. Bódi lọ́la akọ̀la ọ̀túnla òjìnà. Ọ̀la náà ni. Ọ̀túnla yẹn ti pọ̀ jù náà. Wọ́n yìí ṣèkà ó ṣèkà fún mi náà. Yá mọ̀ bínú. Yóò sọrí inú kó dówó rẹ padà tàbí kó bọ̀ wálé mi. Ṣé ìjẹ́ gbálé mi kó bá mi kówó mi mo ti rí lé mi bò mi kó bá mi kówó mi mo fẹ́. Mi gbálé mi. Tí ọtí fẹ́ náà ni kò sí pé à ń bọ̀ jiyàn bẹ́ẹ̀ kò sọ̀rọ̀ pé jíjiyàn owó lọ fẹ́. Owó ni mo fẹ́ kó bá mi kówó. Gbogbo owó yín èlò ló jẹ́ ẹ fún gangan. Owó tí mo fún ní sinmi 85,000 ni mo fún. 85,000 ni mo fún. O tó mo ti bù lọ́wọ́ kí a ti kà ọmọ akókò máa kó yẹn lọ. Owó 85,000 ni mo fún. Yóò wà ẹ̀yà sẹ́rí ẹ̀ mọ́ bínú. Lọ́ngbẹ́lẹ́ fún mi ilé lọ́n pariwo sí mi létí mi ìwọ ohun sùúrù owó wò nìyẹn. Kọ̀ǹténà lọ lè gbé fún wọn ní yàrá. Ẹ mọ́ bínú ti yẹn dákun ọ̀túnla ìpadà wá bí. Ìbí náà ni ẹ wá o. Bàbá wọn jọ láyé o. Ìyàpọ̀ Ọlọ́run. Wọ́n jọ láyé o. Méjì péré ló máa jẹ wà láì ó máa lọ lẹ̀ direct. Mo mọ̀. Kí ni ẹ tẹ́ ìsúnmọ́ mi sí nísìnyí? Ẹ má súnmọ́ mi dákun tó lọ ẹja yanjú ọ̀rọ̀. Ẹ bẹ̀ wọ́n pé kọ́ mọ́ bínú ká padà wá lọ́tùnla. Ẹ máa yọ pẹ̀lú ìbú Ọlọ́run. Lọ́rọ̀ rẹ̀ fẹ́ bá mi sọ ẹni tó ti sọ̀rọ̀ lélẹ̀. Ọ̀túnla dé tán bá dé báyìí tó bá kó mi fún ayé ẹ̀ máa bàjẹ́ ni. Kékeré lè torí wọ́n pọ̀ jù báyìí lọ. Àbẹ́tẹ̀ sì dẹ́n wò lẹ́yìn ọ̀kan ni ẹ ṣàǹgbárùn kan. Ẹ ti yóò ní ẹ má bínú. Má bínú. Ìrọ̀rọ̀ àti ọwọ́ di pé téèyàn wá yọ ẹbí béèyàn bá fẹ́ ṣètùtù. Téèyàn bá fẹ́ ṣètùtù ẹ wà lílọ àti akóró jòkó. Jòkó mo bọ̀ òṣòdodo ọ̀rọ̀ lónìí. Òdodo ọ̀rọ̀ tí ń bá ọṣọ láti jọ yìí àgbàlagbà tí ń parọ́ sọ̀ ń gbọ́ ẹ̀yin káńtà ni ó sùn o. Ayé mọ̀ lé o. Igbó lọ bẹ̀rẹ̀ iṣẹ́ mélòó lọ tí ì ṣe níbi iṣẹ́ káṣíkà yìí. Ọ̀ ń gbowó olé. Èló lọ gbà lọ́wọ́ rẹ̀? Ẹ sórí sọ tiẹ̀ wá rí ọ̀rọ̀ léwu. Èmi ọmọ pé kíọ̀sì ni níjọ́ tèmi gangan wọ bẹ̀ wọ́n fọwọ́ kàn báyìí káni mo bá fọwọ́ kàn báyìí yọ pariwo mọ̀ pé kíọ̀sì ni. Àti wọ́n kàn fi pálí ṣe kinní ara rẹ̀ ni àti kìí ṣe lé. Kíọ̀sì ni wọ́n wá lọ kìbọ̀ àgbòlé báyìí. Nígbà tó ń jì ní wọ́n fẹ́ gbalé
n sọ fún ìrántí sọ fún ọmọ bínú mo fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ kíátíkà. ọ̀fẹ́ bẹ̀rẹ̀ àbọ̀ ti bẹ̀rẹ̀ ìṣẹ́ tó ti bẹ̀rẹ̀ tó lọ́wọ́ ìgbà ọ̀fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rẹ́ tàbí ti kọ́ ọ̀rọ̀ kọ́ṣẹ́ lọ́dọ̀ mi ó ti ṣe fírídọ̀mù. iṣẹ́ tọ̀rẹ́ mi bá sì mí náà ní í ṣe nígbà tí mo ti fojú sí bó ṣe ń ṣe tí ṣe máa ń mú ọ pé èmi náà ti wò pé bóyá. sọrí mọ̀jẹ̀ ń tàn wá takoro mo mọ̀ọ́mọ̀ sún ọjọ́ ìyá rẹ̀ síwájú ni sọrí mọ́ ti lọ́hùn ìgbà tí ó bá ti fi padà wá ìbínú tí ó kó wà ò ní dáa tí àwọn méjì ló kó wá ní wọ́n fẹ́ tọ́gọ́rùn ó bá ti tó bẹ́ẹ̀ ọ̀túnla tí mo dá fún ọ̀hún wọ́n jẹ́ gbowó rẹ̀ lẹ̀. mo ṣeré wá dùgbò lọ́túnla. ọ̀dọ́ ti ní kó tó dájọ́ ṣé mo fẹ́ ti rí. ìgbà tí ń dájọ́ rẹ sọ pé kí n má dájọ́ ọ̀hún kan fọ́ ń pákó lẹ́nu kí gbogbo eyín rẹ̀ wọ́dà lẹ́lẹ̀ níwọ̀n wèrè yìí. èyí ti ṣe gẹ́ẹ̀tì kàmí ọ̀fẹ́ bàṣẹ́ jẹ́ wọ́n mi lọ́wọ́ àbí ọlọ́lẹ̀ gba owó lẹ́yìn mi ọlọ́run lọ́lẹ̀ fi ilé rẹ́ǹtì ta ló ní kíọ̀sì tó lọ́lẹ̀ fi rẹ́ǹtì gan. mo fẹ́ mẹ́tọ̀ nílẹ̀ wọ́n fi lọ mi ń dá ṣe abojúgun lẹ́gbẹ̀ẹ́ tí àbí kò sí yọ̀nù ọ̀túnládé tán èmi fẹ́ kán náà ọkàn dá ọ lápá ni sọ àwọn méjì tẹ́ kó wà hàn kò lè ràn ọ́ bọ̀rọ̀. ojú ọ̀gbọ́dọ̀ sọ́ọ́dí tẹ́lẹ̀ mo wá sọ́dọ̀ rẹ tẹ́lẹ̀ ọ̀tọ̀ ní kí n tó bá lè nílẹ̀ lẹ̀ àmì lè tó ọtún ṣe gan kò lè jẹ́ ìfọ̀rọ̀ lọ́ mọ́ ọ̀ lè kó ọ̀ lè sinmi rọ́ fìlà rẹ ọ̀nù ìka ti ń wọ ẹ̀gbẹ́ fìlà rẹ tọrọ ní jù ọ̀mù. àwòdàkùn kódà bó bá ti pé lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ rẹ àbí yàrá rẹ ọ̀tún làwọn kákàn fi hàn abá ti fi hàn àmọ́ bá ṣe tó ti lọ. ẹ̀dàgbọ́n èmi máa ń gbádùn ọ̀rọ̀ rẹ èmi fi máa ń fetí sí pé kó o tún parọ́ ní díẹ̀ sí àmọ́jọ́ tí wọ́n bá náà bọ́ ọ bá bọ́ òun ó mú ọ fún ọ èmi mọ̀ sọ bẹ́ẹ̀. ọ̀ wá ní bá rí yàrá kan tọ́mọ yóò fi ní yọ ayé lẹ́mí mi àwò kódà bó bá ṣe pé ọ̀dà mọ́ kó bọ̀ wá dọ̀ mi jálò yàrá rẹ̀ náà fúngbà díẹ̀.